wàhálà àfa ó yẹ ká máa dúpẹ́ orí Ọlọ́run because àwa tá máa ń tọrọ owó tá máa ń sọ pé kọ́lọ́run fún wa lówó. kí lẹ ń sọ yìí orí Ọlọ́run tẹ́ ń sọ yìí Ọlọ́run náà ó fẹ́ràn àwọn èèyàn tó ti sọ pé àwọn ọmọ èèyàn òun pọ́n wa lé púpọ̀ jù wala kọ́dí karamna bisimilayi rahman rahim wala kọ́dí karamna bani adamu gbogbo creation Ọlọ́run àwọn ọmọ Ádámù lọ́lọ́run ṣàpọ́nlé fún jù ẹ rí àwọn èèyàn ẹ wo gbogbo àwọn olówó yẹn wọn kì í tọ́jú wọn tó máa fẹ́ béèrè owó lọ́wọ́ Ọlọ́run nígbà tí wọn ò tí ì ní tí gbogbo wọn sì ń bẹ lólòṣì á máa bẹ Ọlọ́run pé Ọlọ́run fún wa lówó tó bá fún wa lówó yìí tó fún wa lárísìkí ok á máa ṣètọrẹ àánú á máa lọ hajj á máa kírun dáadáa á máa wà dáadáa ṣáà bless wa Ọlọ́run àyà wà fún ṣe báyà tó àyà kan sọ̀rọ̀ tí bá rántí àyà yẹn ń sọ fún wa pé wà mí níhùn man adàlá láìn àtọ́iná mò ń tẹ̀ àti rántí ni mí fọ́dílì yìí lànà sàdákọ́nà wà látẹ̀kúnà náà mínà sọ́ọ̀lì hìn tí n bá gbàgbé àyà yẹn yà wà mí níhùn man adàlá ń bẹ nínú àwọn èèyàn tá a máa sọ pé Ọlọ́run ọba tó bá lè ṣàánú wa tó bá lè bless wa láyín àtẹ́yìnà tó bá lè kẹ́ wa nínú kẹ́ kó bless wa kó fún wa mẹ́sì kó jẹ́ kára àánú wọ Ọlọ́run gbà kó fún wa lówó ẹ ti understand lànà sọ̀dọ́kọ́ náà a máa ṣètọrẹ àánú ìwòwò olówó táwọn èèyàn wá ń bá pé ebi ń pa àwọn ṣàánú àwọn èèyàn ń bẹ lọ́sítù àwọn èèyàn ń ṣe kinní wọ́n ṣe rántí nípa ọ̀rọ̀ tẹ́sán ló yẹ kí n rántí àyà yẹn kí n bá ṣe mistake bẹ́ẹ̀ ni lànà sọ̀dọ́kọ́ náà mo rántí a máa ṣe ìtọrẹ àánú wàlá tẹ̀kún nàná àdéhùn ló ń ṣe fọ́lọ́run nígbà tó ń béèrè owó ìlọ́wọ́ Ọlọ́run o tó ń béèrè ọlá tó ní kọ́lọ́run sọ ń di bílíọ̀nìà tó ní kọ́lọ́run sọ ń di sílíọ̀nìà tó ní kóun máa kọ́lé kiri òun fẹ́ máa lọ travel káàkiri òun fẹ́ máa lọ lóyìnbó kiri ó ní wọ Ọlọ́run tó bá ṣe ogbélé fún un ó ń rókì nínú ọkàn èmi àti ẹ nígbà tá ń béèrè dáadáa lọ́wọ́ Ọlọ́run ọ̀rọ̀ ńlá lẹ sọ Mr. Kúnlé tábà wá ń béèrè bẹ́ẹ̀ yẹn á wà máa ṣàdéhùn tá a lè múṣẹ ìwọ Ọlọ́run á máa ṣètọrẹ àánú àwọn tí ò ní á máa fún wọn ó ń bẹ nínú àwọn olówó náà tí wọ́n ń ṣètọrẹ àánú but ọ̀pọ̀lọpọ̀ wọn dájú kódà títí mọ́jọba ṣebí ìjọba náà bẹ́ẹ̀ lọ́run pé kọ́lọ́run gbé òun débẹ̀ ni ó gbé débẹ̀ tó ń di kíní Ọlọ́run ní kíní o wọ́n á máa sọ fọ́lọ́run pé kíní o Ọlọ́run ní ń bẹ nínú ẹ̀yìn èèyàn wà mí ní man adàlá láyé àtẹ́yìnà mí fọ́dílì yìí tó bá lè kẹ́ wa nínú ọlá ẹ̀ tó bá lè fi ọlá ẹ̀ kó bless wa kó tiẹ̀ fún wa ń díẹ̀ kó ṣàánú wa ká bẹ ní ká máa jáláṣẹ ká máa jólówó ká máa jọlọ́rọ̀ lànà sọ̀dákọ́ náà á máa ṣètọrẹ àánú á máa ṣàánú àwọn tí ò ní nínú wa wọlá tẹ̀kún náà ná mínà sọ́ọ̀lì ìnà á sì ní kọjá inú ọ̀la ìwọ Ọlọ́run á máa jẹ́ ní ire iṣẹ́ dáadáa lá máa ṣe mo ti rántí báyà yẹn ṣe lọ nìyẹn torí náà gbogbo ìwọ tó ṣàdéhùn Ọlọ́run ti mọ̀ kò dẹ̀ ti torí ẹ̀ náà ó ti mọ̀ pé lórí ibùlẹ̀ lòmí ò yá ò ní ṣàánú ọmọ ẹnìkejì ò ní ṣàánú ẹbí ò ní ṣàánú ará ó grant ẹ̀ fún ẹ lówó náà ó ti mọ̀ tọ́lọ́run fi lè sọ náà lè Kùránì pé ó bẹ nínú ẹ̀yin èèyàn tẹ bá ń béèrè tẹ bá wà lólóṣì ẹ máa tọrọ pé kí n fún yín lówó kí n fún yín lọ́lá ẹ ṣàánú ẹ ṣe dáadáa bẹ̀tì gbà tí mo fún yín tán ẹ ṣe nǹkan kan mọ́ so ọ̀rọ̀ ńlá lẹ sọ Mr. Kúnlé subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.